Olúwo dá ẹgbẹ́ lọ́balọ́ba lẹ́kùn ìdìbò ìwọ̀ oòrùn sílẹ̀ ó sì di alága láéláé àwọn ọba míì sì ti fọ́nmú o lórí ọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ ẹ máa tẹ̀lé wa. Àwọn lọ́balọ́ba ní ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbé ìgbìmọ̀ lọ́balọ́ba ẹkùn náà dìde tí wọ́n sì fi Olúwo ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí sí alága rẹ̀. Fídíò kan lójú òpó Facebook Olúwo ti ilẹ̀ Ìwó ni wọ́n ti kéde ìgbésẹ̀ náà. Àkọlé tó wà lórí fídíò náà sọ pé Akire tìlú Ìkirè Ilé ọba Azeez Ọlátúbọ̀sún ló dá àbá láti gbé ìgbìmọ̀ náà kalẹ̀ tí aláwo ti ìlú Awo sísì kejì rẹ̀. Àkọlé orí fídíò náà ní ibẹ̀ náà ni wọ́n ti dábàá láti fi Olúwo sí alága láíláí fún àwọn lọ́balọ́ba náà o. Nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn ẹ̀ wá sọ̀rọ̀ agbẹnusọ Olúwo Ali Ibrahim ṣàlàyé pé àwọn ọba tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun ni wọ́n wòye pé ó yẹ kí ìṣọ̀kan wà láàrin gbogbo àwọn tí wọ́n sì dá alábàá láti dá ìgbìmọ̀ náà sílẹ̀. Ibrahim ní àwọn ọba náà ni wọ́n pinnu láti gbé ìgbìmọ̀ náà kalẹ̀ lásìkò tí wọ́n lọ ṣe ṣíṣe kan nílé ààfin Ìwó. Kì í ṣe Olúwo ló béèrè fún ìdásílẹ̀ ìgbìmọ̀ yìí o ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n lọ ṣe láàfin lọ́jọ́ náà. Wọ́n wá wò ó pé ohun tó lè mú kí Olúwo kó wa jọ kò báyìí kí ni nǹkan tó dé táwọn ò lè dá ìgbìmọ̀ lọ́balọ́ba lẹ̀ ní Ọ̀ṣun West kó wá jẹ́ pé àwòkọ́ṣe ni yóò jẹ́ fún àwọn ọba tó kù ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti nílẹ̀ Yorùbá. Agbẹnusọ Olúwo náà ṣàlàyé pé àwọn ọba náà fẹnukò láti yan Olúwo gẹ́gẹ́ bí alága wọn nítorí òun ni ọba ìpínlẹ̀ kan ṣoṣo tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun. Kí wá ní ojúṣe ìgbìmọ̀ lọ́balọ́ba yìí? Ibrahim ṣàlàyé pé kókó iṣẹ́ tí ìgbìmọ̀ yìí máa gbájúmọ́ ni bí ìṣọ̀kan ṣe máa wà láàrin àwọn lọ́balọ́ba tó wà ní ẹkùn náà. Ó ní ọ̀pọ̀ wọn gbé ìgbìmọ̀ náà dìde láti ṣe àtúnṣe àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé láyé àtijọ́ nígbà tí àwọn ọba ń ṣàtìlẹ́yìn fún òwò ẹrú. Ó sọ pé ìgbìmọ̀ náà yóò tún wà fún láti máa béèrè fún ẹ̀tọ́ àwọn lọ́balọ́ba yìí lọ́wọ́ ìjọba. Ibrahim wòye pé níṣe ni àwọn èèyàn máa ń fojú ìbẹ̀rù wo ààfin láyé àtijọ́ àti láwọn ìlú kan nílẹ̀ Yorùbá. Ó ní ìgbìmọ̀ náà yóò ṣe ìgbélárugẹ fún fífi ààyè gba àwọn aráàlú láti lè máa yọjú sí ààfin gẹ́gẹ́ bí Olúwo ṣe máa ń fààyè gba àwọn èèyàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ ìgbìmọ̀ yìí yàtọ̀ sí ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti wà tẹ́lẹ̀, Ibrahim ní ojú ọ̀run ó tó ẹyẹ fò láì farakara wọn àti pé ojúṣe ìgbìmọ̀ méjèèjì kò tako ara wọn o. Ó fi kún pé ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìgbìmọ̀ tuntun náà wà fún tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbìmọ̀ lọ́balọ́ba tó ti wà tẹ́lẹ̀. Agbẹnusọ Olúwo náà tẹ̀síwájú pé gbogbo àwọn ọba tó wà ní Ọ̀ṣun West ni wọ́n faramọ́ ìgbìmọ̀ náà àti ìyànsípò Olúwo gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà. Ó ní àwọn kò tí ì gbọ́ pé ọba kankan kò faramọ́ àgbédìde ìgbìmọ̀ ọ̀hún o. Kí wá ní èrò àwọn ọba míì lórí àgbédìde ìgbìmọ̀ lọ́balọ́ba lẹ́kùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun? Àmọ́ nígbà tí ọba kan tó ń bá iléeṣẹ́ ìròyìn wa sọ̀rọ̀ èyíhun Agbowú tìlú Ọ̀gbágbá ọba Díkírùláì Akérọ́pò tí òun náà wà ní ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun ó sọ pé òun kò mọ nǹkan kan nípa ìgbìmọ̀ náà àti pé òun kò sí ní ìjókòó nígbà tí àgbédìde ìgbìmọ̀ náà ń gbìnàyà. Nígbà tó ń dáhùn ìbéèrè bóyá ó faramọ́ ìdásílẹ̀ ìgbìmọ̀ náà, ọba Akérọ́pò ní òun kò lè sọ ohunkóhun nípa rẹ̀ nítorí òun kò mọ nǹkan kan tí ìgbìmọ̀ náà dálé lórí. Kí èèyàn tó lè sọ pé òun yóò ṣe nǹkan kan a gbọ́dọ̀ jọ jókòó jíròrò rẹ̀. Kí ni ìbẹ̀rẹ̀, kí lópin, kí ni nǹkan tó bí i? Nígbà tí mi ò sí ní ìjókòó náà mi ò lè sọ nǹkan kan nípa rẹ̀ o. Ọ̀ràngún ti Òkè Ìlá ọba Adédòkun Abọ́lárìn nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbìmọ̀ náà sọ pé ó ní bó tiẹ̀ jẹ́ pé òun kò sí ní ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun níbi tí àwọn lọ́balọ́ba náà tí wọ́n ti gbé ìgbìmọ̀ náà dìde. Ó ní ó tọ́ lábẹ́ òfin láti gbé ìgbìmọ̀ dìde láti jà fún ẹ̀tọ́ wọn o. Ọ̀ràngún ní òun kò lè sọ ohunkóhun nípa ìgbìmọ̀ yìí nítorí òun kò sí lára wọn tí òun kò sì mọ ìdí tí wọ́n fi gbé e kalẹ̀ àti pé òun kò mọ nǹkan kan nípa rẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yẹn sábàlá àríwísí o. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó fún mi lóye, ètò tó wà ní
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.